bá ti pa bá ti jọ sùn yẹn kò ní jí. tó bá dẹ̀ ṣọ́ra ilẹ̀kùn máa mú ẹ lọ́wọ́. Sekeseke mú àbámu bóyá mú kúkúta kan gbàngbàng kọ̀rọ̀ ẹ̀wẹ̀ ní abẹ́ lórí tó ń jẹ́nu wúyẹ́ kí ló tún kù tó fẹ́ sọ. Sekeseke rèé o àpèrírè mákẹ́tà Òkìkí Films and Music Productions àtúntì ìgbéjáde o. gbogbo ọkùnrin ayé àmì ìrìjà obìnrin ẹ̀ sàmì o. Sekeseke lélẹ́yìn handcuff ní sinimá ìkọjá àfẹnuròyìn ẹjọ́. Sekeseke infidelity set up tó lágbára ni. tí o bá escape rẹ̀ kí ọlọ́run lè dùn àlè ó gbàgbé ìlọ́wọ́ mi. tóbi ọlọ́run bá níbi tí fẹ́ kí n rí 10 million naira. onírú owó bá yẹn lọ́wọ́. àwọn akùnrin àṣà àti ẹ̀lẹ́ ètò obìnrin lẹ́jú gbogbo gìràgìrà wà lọ́lọ́gbà mo ṣẹ̀ṣẹ̀ gbà. ṣé o bẹ o tó torí Ọlọ́run. mo ti ṣe nítorí Ọlọ́run. sinimá ti tún Sekeseke ní kẹ́ràkẹ́ wo. Moji Olaiya ló produce yẹ. Òkìkí Afọláyan ló tún direct yẹ. sáré Funsho Adeolu, Moji Olaiya, Foluke Daramola, Bimbo Bello, Bisi Adelaja, Musaya Olùkọjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. subtitled in English. àti gbé jáde báyìí. marketed and distributed by Àpèrírè marketer. Okiki Films and Music Productions. Àmì Arena shopping complex Bọ́ládé Òṣòdì Lagos. sinimá ti tún Sekeseke handcuff. Sekeseke obìnrin ò ní mú wá ẹ̀sà mi o.